àdìwé àdàgbà wá Ògbómọ̀ṣọ́ ẹ wá wò wá. gbogbo ènìyàn ẹ wá wá. gbogbo ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ nílé ní lóko lódò lẹ́yìn. ẹ wálé wá tún lé sí o. àdìwé àdàgbà Ògbómọ̀ṣọ́ wa ìdákẹ́ ìsúnmọ́ wa ẹ̀jẹ̀ àfọwọ́wẹ́wọ́ ẹ̀jẹ̀ àfinúlùnú ẹ̀jẹ̀ àfọkànlùkàn ẹ̀jẹ̀ àfọwọ́ wa kò ní ẹ̀yìn ẹ̀dákẹ́ àsìkò òré tó lórí tẹlẹ́wọ̀n ìsúnmọ́ wa gbogbo ẹ̀yin lọ́ba ládéládé gbogbo olóyè lóyè gbogbo ẹ̀yin àgbààgbà ògèyè nílé ní lóko lódò lẹ́yìn odi ẹ sáré tètè wá ẹ̀dákẹ́ ẹ máa bọ̀ wálé ẹ máa bọ̀ wá wùyọ wa ẹ̀jẹ̀ àfinúlùnú ẹ̀jẹ̀ àfikùnlùkùn ẹ̀jẹ̀ àbàmọ̀ káwà lójú kan ṣoṣoṣo káfọwọ́ wa pé Ògbómọ̀ṣọ́ lárugẹ iwájúwájú ọ̀pẹ́ ìbìjẹ́ Ògbómọ̀ṣọ́ iwájúwájú ni ọmọ wà ní ó sì mọ́ lọ Ògbómọ̀ṣọ́ iwájú fẹ́rẹ́fẹ́rẹ́ iwájúwájú ńlá mọ́ lọ àwọn òní. iwájú l'Ògbómọ̀ṣọ́ máa lọ àdúpẹ́ ẹ ó kí gbogbo wa kú lébìtà tí ń gbọ́ mi káàkiri àgbáyé orúkọ tèmi ní Ìsọjí Abíọ́jẹ́là pẹ̀lú yín lórí ètò yìí Ògbómọ̀ṣọ́ la wà àdúpẹ́ o Ògbómọ̀ṣọ́ ètò tí ń fọn rere ògo ìlú Ògbómọ̀ṣọ́ káàkiri àgbáyé bá mi AVM Chief Dr. JB Adigun retired ẹ̀wọ̀n níbà aláṣẹ ní Mọ̀sífà àwọn ni wọ́n gbé ètò yìí kalẹ̀ o wípé ògo ìlú Ògbómọ̀ṣọ́ ká máa tàn káàkiri àgbáyé àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn náà tó ní aláṣẹ Àyọ̀ká Foundation bá mi nu àdúpẹ́ ẹ wò ó ẹ jẹ́ kí n kí ASK Àrẹ̀mú Olúṣẹ́gun Kútì PRO fún gbogbo ODD káàkiri àgbáyé náà káfàtà ọ̀nà tún ní láti kó fẹ́tò yìí kò sígbà táyì sọ̀rọ̀ kò sígbà tí kò ní bára wa sọ̀rọ̀ àrò ọ̀rọ̀ tá a sọ lánàá ẹ̀yin ará lé ẹ gbọ́ lọ́jọ́ tèmi torí pé nǹkan gbé nǹkan hánu alárèé jàgbá nínú Ògbómọ̀ṣọ́ nǹkan gbé nǹkan hánu àdúpẹ́. òkè ńlá tó bìdí kalẹ̀ níta aláṣà l'Ògbómọ̀ṣọ́. àwọn ọmọ túfátà. Ọlọ́run níjọ́ bàjẹ́ iwájú làwọn ọmọ àdédé rẹ̀. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ jẹ́ kí n sáré lọ kí àwọn ọlọ́jọ́ òbí wa àwọn tí ń sọ ọjọ́ òbí fún ọjọ́ tòní ẹnìkan náà lọ jẹ́ ọmọ ODD tí wọ́n ń ṣe ọjọ́ òbí ó sì yẹ ká kí wọ́n ká lù wọ́n lọ́gọ ẹnu nítorí wípé ẹni ńlá báyìí ò ní ṣe nǹkan ńlá ẹni ńlá òun náà ní ṣe nǹkan ńlá ọjọ́ ìkẹta-ó-dín-ní-ogún bá mi Adérìntọ́ Babátúndé Adédàmọ́lá ọjọ́ kẹtàdínlógún oṣù keje ọlọ́jọ́ bíi tiwọn Àbújá òun ni wọ́n wà ẹ jẹ́ kí n mọ̀ kí olùkọ́ fún ọmọ mi mo fẹ́ fàsìkò yìí yọyún lẹ̀ torí pé òǹbí ni òtún òwò ni àyànrìn ọ̀la bíi a class teacher ọmọ mi treasure nù àwọn náà ń sọjọ́ bí. àjíǹde arọ́ máa jẹ́ ọdún kan ni. ọ̀dà pé pàtó tiẹ̀ kan náà ń sọ bẹ́ẹ̀ni àdúpẹ́ pásítọ̀ àṣà Olúṣọlá ní ìjọ èrè Ayọ̀ Baptist Church ní ìlú Ìkòsì ọjọ́ karùn-ún oṣù kẹjọ ọdún tá a múra tá a wà nínú rẹ̀ ni wọ́n gba oyè rẹ́fẹ́ẹ̀nì gbogbo àwọn ọmọ ìjọ èrè Ayọ̀ ní Ìkòsì àkínyẹ̀kú múra o Ọlọ́run ó bùkún àpò wa. àdúpẹ́ kí n tó kàn lu agbọ̀n mi tó bá mi kí bá mi AVM bá ń kí alápàmọ̀jọ̀ra. àjẹ́ pé wọ́n tún máa balẹ̀ àwọn bàbá mi lọ AVN ẹ̀yin ọmọ alápàmọ̀jọ̀ra ọmọ onígbò lẹ́mọ̀lẹ́mọ̀ ọmọ onígbò lẹ́mọ̀lẹ́mọ̀ ẹ̀yin ọmọ bínú gbó lẹ́mọ̀ ọmọ kílejò ọ̀jẹ̀ ẹ̀yin lọ́mọ àbẹjọ bàjẹ́ ẹ̀mọ́ méjò òun àti ìmọ̀ tàbí ọmọ ọ̀kánẹ̀yìn abara tẹ́rẹ́ ọmọ nìní nìkan kọ́ ló sùn àlejò òun òdégbò mọ̀ bá fún un bí erin ọmọ ẹni ẹjọ́ ni ní ọmọ èjì àṣọ èyí tó tó lóòdì òkè wáyé lọ́sẹ̀. JB Adigun nù o. ọkùnrin kàbàtà bí aníyì káyé bí Elédùmarè ọba tó dá gbogbo wa aníyì ní Sókótó aníyì ní Kàfàǹṣà òótọ́ ni bẹ́ẹ̀ náà ni arínlọ́kùnrin ọjọ́ ni lójú ọkùnrin takun bí erin yagi. bá mi Adigun ẹ ṣeun. àṣírí rẹ ò ní tú láíláí Ọlọ́run ọba ò ní bàṣẹ́ jẹ́ mọ́ gbogbo ìlọ́wọ́ láíláí ọ̀gángan bí ẹ bá fẹ́wọ̀n yìí dé yọ́ máa dùn yọ́ da ọba kò ní pín yẹn kẹ. Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ọba ò ní jọ́ bàjẹ́ láíláí. bàbá wa tó di níwòye àmọ́dún kádójọ kọ́mọlù wọ́pọ̀ gbogbo àbádá kòròǹgòdò kábẹ̀ fún wàbẹ̀ fọ́mọ àkọ́bà àmì àgbàjá abẹ fáyì ikú baálé ọ̀rọ̀ gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ ìparí àwọn ìwà. àdúpẹ́ àṣehun bá mi tẹ̀sẹ̀gbẹ́ kàn kí
olóríire ọ bọ́ síwájú bí bá mi Ògbómọ̀ṣọ́ gbàlejò Ògbómọ̀ṣọ́ gbàlejò ẹ jẹ́ kí wọ́n mọ lójú yín kétékété ọjọ́ wo ló ṣẹlẹ̀ náà gbóhùn sókè dé ọjọ́ wo ló ṣẹlẹ̀. ní ọjọ́ Thursday. ọjọ́ Thursday kí ló ṣẹlẹ̀ Thursday. abímọ Iberin. Ọlọ́run fi jẹ́ kí n gbọ́ yín. Ọlọ́run fi ọmọ 4 ta wá ní ọrẹ. Iberin ọ̀tá wá lọ́rẹ àbọ̀ ọ̀tá mi lọ́rẹ. ọ̀tá mi lọ́rẹ. ẹ mọ̀ pé nílẹ̀ Yorùbá àwa wa la máa ń lò ó sì yé mi ṣùgbọ́n kí wọ́n di wípé a kàn sọmọ 4 ní wọ́ọ̀dù làwọn ń pè òfin ta wá lọ́rẹ. Ọlọ́run fi ọmọ 4 ta mi lọ́rẹ lẹ́ẹ̀kan ṣoṣo. lẹ́ẹ̀kan ṣoṣo ìbí kan ṣoṣo ìkúnlẹ̀ kan 4 ni ẹ jẹ́ ká ti bí ìbẹ̀rẹ̀ báyìí kí lorúkọ yín. orúkọ mi ni Alimi Dada Ọlámilékan. Alimi Dauda Ọlámilékan ọmọ ìlú boniyin. ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ ní agbègbè Talasa. ìyẹn mi ọwọ́ àwòrán àbí yọkàn màkàmàkà lóye kan oyè tó kára owó yọkàrà ẹ̀dẹ̀ yọkàn Alimi àbí Dauda ní Talasa agboolé bo ní Talasa. ní agboolé Atúfátà ní Ìtalásà ìgbọ̀nà tí mẹ́gunú aládòóyọ̀ gọ́gọ́ ọmọ alápò tabiran lójú ogun àwọn máa tó gbédè ìgbà nítorí ọmọ ọlọ́mọ ó gbóbìnrin láyà ó fọkàn lẹ́yẹ ọmọ rẹ̀ lójú kankun alásà ni mò ń kí o ṣé kí n lọ sílé tèmi náà èmi ní jí ọ̀lẹ́lẹ́ ẹlẹ́yọ̀mọ́rọ̀ àdúpẹ́ láti Ìtalásà àbí ilé Atúfátà Iberin ní ìjẹta àbí ìjẹrin ọkùnrin méjì obìnrin méjì. mo ń bọ̀ báyìí ẹ ti bí tẹ́lẹ̀ àbí. bẹ́ẹ̀ni Ọlọ́run ti yọ̀ǹda ọkùnrin méjì fún mi tẹ́lẹ̀. ọkùnrin méjì tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni. ìgbà wo lẹ ṣègbéyàwó. ní 2016. 2016 lẹ ṣègbéyàwó ọ̀kan lára àwọn pèdèpèdè ọ̀gá mi àwọn ni wọ́n wọlé dé o. 2016 lẹ ṣe ìgbéyàwó àbí. ẹ sì ti bí ọkùnrin méjì. ọjọ́ orí àkọ́kọ́ tó bá wò. ọjọ́ orí àkọ́kọ́ ń lọ ọdún keje báyìí. ọdún keje báyìí ẹ sì fi kejì náà lé ọ̀nà bíi 5 sí 4 báwọn àbí. mo gbọ́ pé ẹ sọ pé méjì ti tó. bẹ́ẹ̀ni. méjì ti tó àbí. méjì ti tó. ńgbà méjì ti wá tuta ló tì yín lu ètò wáyé. ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó tí wọ́n sì jọ ń gbé papọ̀. ànímọ̀ wúra wa níran. ẹ̀kọ́ kan ẹ̀ ń tàpá. bẹ́ẹ̀ni. ẹ̀ tàpá sọ́lọ́run ẹ̀ ń tàpá síra yín. àbẹ́ ẹ̀kọ́. lábẹ́ bẹ́ẹ̀ ni oyún bá dé. eléyìí ó rí bákan. kò sínú àjẹ́ndà wa. kò sínú àjẹ́ndà kì í ṣe bẹ́ẹ̀ dípa ẹ̀ sídò ẹ̀ wá ní oyún òní wá. à ń fọgbọ́n sí náà. ẹ̀ fọgbọ́n sí ẹ̀kọ́ kan. àtẹramọ́. ẹ̀ ń gbọ́ngun sọ lẹ́kọ̀ọ́ kan. àtẹramọ́ lọ́ fún níjú yín. àmọ́ ń gbà tó délẹ̀. kíní yìí àní fi ilẹ̀ fa. torí kò sí agbára. sẹ́rí àsọgbémi ń bẹ́nu ọ̀rọ̀ yín Yorùbá ní àsọgbémi onítàgbàlagbà n ó tún pè yín ẹ bá mi bí sẹ́gbẹ̀ẹ́ ń bẹ̀ wọ́n mọ́ mi ẹ bọ́ bí torí pé ẹ sọ̀rọ̀ kan tẹ́ ẹ gbé mi ẹni ó sì ní ọ̀rọ̀ mo fẹ́ kó sọ̀rọ̀. Dami Iberin ọkàn láìpẹ́ àṣẹ wa ń tirèké kọ́sẹ̀kọ́sẹ̀ báyìí ń tì lákọ̀ọ́sẹ̀ bí màá bẹ̀rẹ̀ kí lódò àdó ń wà á ẹ dárúkọ yín. orúkọ mi ni Alimi Simbiatu. Alimi Simbiatu báwo ni jẹ́ sí babalọ́mà. mo jẹ́ mọ̀mọ́ fún. mọ̀mọ́ lẹ jẹ́ fún ẹ̀gbọ́n lẹ jẹ́ fún òbí òtó òun ni mọ̀mọ́ lẹ jẹ́ fún ẹgbà tí ó bí méjì tó lóun òbí mọ́ ipa ó lẹ́yìn kó ń bẹ̀ tó ló ti gbẹ̀yìn mi. ó lóun òbí mọ́ wá ní ẹ gbìyànjú. ẹ̀yin lẹ tí kó lọ tó ṣe kí ló sún ẹ̀yin débi pé lọ bí kan sí. ọlọ́mọ méjì ọlọ́mọ kan òun àtàkùn rẹ̀ ẹ dákun dé gbọ́dọ̀ ọkùnrin ọlọ́run jáde tí ó dá. àwa náà wò gẹ́gẹ́ bí abiyamọ ni pé kán bí kan sí. kán bí kan sí. bọ́ wá ṣe. mẹ́ta lọ kàn àbí.
Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run Olúwa o. àkúnya lọ́nu. mọ̀ ń gbọ́ yín. Ọya. wọ́n ṣáàdì pé òyàrí náà ni pé òun ò bí sí mọ́. àti pé ẹjọ́ ń sùn ni ọba ní ẹ̀bí sí ẹ̀ sáà ni mo wòra yín ràn ìwọlé yún. ẹ gbìyànjú rẹ̀ ibi àwa sáà ti rọ̀ wọ́n tá a tù wọ́n àti fiọ́lẹ̀ pétọ̀ rìsọ́ọ̀tì wọ́n yá gbọ́ bá gbọ́ àti kọ̀ gbọ́ àmọ́ nígbà tó sáyà mo rò pé jọ ṣe. àwọn jọ sí náà ni. ọ̀sà oyún ilé ẹ̀ máa yàn. ẹ̀ bá ní níbo èmi ti ní ìsemọ́ o. ta ló yarí hun àbúrò yín àbí ọmọ yín àbúrò yín ó yarí ta ló yarí fún. torí ó yarí fún ìyàwó rẹ̀ wípé sórí nǹkan nísìn bí wọ́n ti àdénú ló ti ní òun ṣe mọ́ ló ní ó ṣe kínní ó ti pọ̀n yìí. ó ti pọ̀n mẹ́rù kọ́. ọba ní àwọn ò ní filẹ̀ o ìyàwó ságbọ̀ ọba wálé pètò ẹgbẹ́ ẹ̀yìn mọ̀mọ́ tí bọ̀dà dáadáa wí ni ọ̀kárí ọmọ ọgbọ́n má dá lóhùn má dá lóhùn. ẹ ti ń gbé ọ̀rọ̀ kan mi bẹ́ẹ̀ hàn. má ṣe. bọ̀dà dáúdà sọ̀rọ̀ kan sínú wọ́n ní kí wọ́n ṣe kínú. kọ́sẹ̀ fi oyún lẹ̀ ní wíwọ̀n ọmọbìnrin sáwọ́ lé lẹ́mọ̀ kí mẹ́rin ni Olódùmarè kábíyèsí rẹ̀ ẹ̀yin tẹ̀ ń wojú Ọlọ́run àsìkò rẹ̀ ẹ mọ tẹ́wọ́ àdúrà sí Elédùà bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmù ẹ kọjú sí Káàbà báyìí ẹ mọ ra wọ́ sólódùmarè mọ̀ ń gbọ́ yín àṣẹ wà. ọba wa wí ìyàwó àsáni mọ̀ dá lóhùn owó tó fún ọ̀hún ẹ fi jẹun ni. wọ́n ti kàwé lé lọ pé lọ́yọ́. nígbà tí ó sì ṣiṣẹ́ lọ rẹ̀ ó tún ti gbìyànjú tí ń lọ́ra bí èlùbọ́ tí ń lọ́ ń tọ̀hún àtọ̀rẹ́ rẹ̀ kan tọ̀ ọba lóde lọ́ba ní oyún ní ìníkùn rẹ̀ yìí kí ló dé ọba ní àwọn mọ̀mọ́ ni kọ́ lọ bi léèrè. kọ́ bi léèrè. ọba ní ń gbọ́ bóòlù ìyá Fàrúkù bóòlù ṣe wọ́n ní bóòlù ṣe ṣe kí ni àwa sáà ń bù pé iṣẹ́ Ọlọ́run ni. lẹ́nu kan iṣẹ́ Ọlọ́run ọ̀hún jọ náà nígbà tí ọjọ́ sápè ní ìjẹrin òde yìí ni wọ́n bá wọ mẹ́rin lẹ̀. wọ́n wọ mẹ́rin lẹ̀. ẹ ti gbàtẹ́ ń ṣe wọn ẹ lọ ṣe fọ́tò tí wọ́n yà pé kí ni bẹ́ẹ̀ náà àbí ìgbàlẹ̀ tí fura àbí. ẹ̀yọ̀ kan gbà tí kò ń tóbi tí ń tóbi pé àsáwọn òpè àwa náà sá lóyún rí. ẹnjìníà fún mi fóònù ọ̀rọ̀ délẹ̀. ikò yìí ń ju ń tóbi pọ̀ ó sì ní yóòsù báyìí ó sì ní yóòsù báyìí tọ́sà fi bẹ̀rẹ̀ wọn ọ̀tá nìkan lọ ti scan yẹn nígbà òde bẹ́ẹ̀ wọ́n bá ní kíní èsì ẹyọ kan o kí ń ṣe ẹyọ kan wọn ni bẹ́ẹ̀ ni ọ̀dà àbẹ̀bẹ̀ náà nù tí ìbolówó Ọlọ́run ṣàánú wa lọ́ba wa ṣàánú rẹ̀ àṣàbíbá ń fọmọ ọwọ́ adi scan ẹ̀ kejì wọ́n ní tí bá ti ń bọ̀ kó pe ìyàkọ rẹ̀ lọ àṣàlọ wọ́n bá ní àwọn òrò pé méjì ni kíní yìí ìkan kọ́ kẹ́tù sí méjì òun náà tẹ̀lé a níbi tí wọ́n ti wí bá nínú hospital yẹn wọ́n bá ní kí lẹ wí ni dókítà yẹn bá ní kájé ọmọ lọ ẹjọ́bọ̀dé ń tiẹ̀ ẹ̀rú wọ́n bá sá náà. ní ká sọ fún un pé kò sí nǹkan kan pé méjì náà ni wọ́n pè é tí ṣe tẹ́lẹ̀ ní orí náà ọ̀gá rẹ̀ ti gbà á asábìbá ń fún un títí wọ́n bá ní ibi títí ń ṣe wọ́n kàn ní kọ́ mọ wá wọ́n mọ̀ mọ̀wó lọ. ńgbà wọ́n ti rí báwọn àbí a jẹ́ pé àánú ti ń fọhùn láti inú nínú. lẹ́yìn pé ìjọ táwọn bá dá fún un kò gbọ́dọ̀ mú jẹ nídẹ̀ ń lọ títí tó fi dijọ́ ìjẹrin ọjọ́ àlàmísì nù. ló bá fi di ó mẹ́rin nígbà wá pé bàbá ọmọ torí kò sí ilé bàbá pè ọba ń bi mí pé èmi náà mo kọ́kọ́ pè wájú ọlọ́àtẹ bàbá ní mélòó ló bí mo ní èmi kọ́kọ́ pa fóònù níbi bàá mi sàn ti ń dunnú táwa náà sádùúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ti ṣe ó ti ṣe náà iná bá tún pè mí ẹ ló ìyá Bàtírá mélòó lẹ ní ìyá Fàrúkù bí mo ní bá mi dáadáa ní bí mi léèrè yìí o bá mi ní wí fún un. ẹ sọ fún un bẹ́ẹ̀. mo bá ní ẹ̀lú ó ní mélòó lẹ ló bí sẹ́ mo ní mẹ́rin ni o. Jésù lọkọ orúkọ mi mo ní mẹ́rin ni o bá fọ ó ní mẹ́rin ó ló ti dà ẹ pín
ẹ pín máa wọ́ tó ráyè lẹ tì mí sí. èyí ṣe bá o mọ̀ pé èyí sọrú èyí o wọ́n ní ẹ wò ìní gbálé bẹ́ẹ̀ sì kúkú mọ bímọ lọ bẹ́ẹ̀ sì mọ bímọ lọ ẹ̀ lè rí mi lórí ọ̀rọ̀ ajé náà lẹ́yìn ṣe bá wọn mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ sá rọ̀ ọ́ dákun bàmí náà tó pè lórí fóònù àwọn èèyàn kọ̀ọ̀kan náà sáà ń pè é pé mọ̀ ṣe bá wọn ní gbọ́ olóòní wálé nígbà pípé ìsapọ̀ àríjọ́ náà ọ̀sáwàjọ́ kejì. ẹ bímọ sí primary health center ní Bàkí àbí ṣùgbọ́n ẹ padà kó wá sí LAUTECH teaching hospital ibo làwọn wà báyìí. wọ́n wà teaching hospital. ṣeun ibi ẹ ti dé náà ládùúgbò ibi ẹ ti dé sọ́sẹ́yìn ibi ẹ ti dé ẹ má bọ̀ wọ́n ti dé mẹ́rin Olódùmarè bó lórí lọ́kàn ẹ̀ báyọ̀ rẹ wa wọ́n rántí ọ wọ́n tì mí ni wọ́n tì yẹn ni wọ́n tì mí ni sọmọyàwó rẹ wọ́n tì mí ni wọ́n tì ọ àbí wọ́n gbà sọ̀kò tó ń di ẹ̀ wọ́n tì ọ kálápá rúdù. àwọn bá ti dánwó olórí tán. wọ́n tì ọ náà ni Ọlọ́run forí jì ọ. bó wà ní báyìí nísìnyí. adúpẹ́ fọlọ́ náà ni. Olúwa ṣeun àmọ́ bẹ́ẹ̀ ní ògùn àbí. bẹ́ẹ̀ni. èmi náà lọ wò wọ́n mo ti ṣe fídíò kékeré kan tí ó wà online títí ọ̀sán yàwọn bíi 136 ni wọ́n ti wò ó. kó tó di pé wọ́n ó fi ìpè síta pé kí o tiẹ̀ sọ kí ni o fẹ́ káwọn ọmọ Ògbómọ̀ṣọ́ káàkiri àgbáyé kí wọ́n ṣe lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ẹ jẹ́ kí n mọ̀ kí gbogbo ọmọ ODD káàkiri àgbáyé látòrí alága wọn AVM Dr. JB Adigun retired akọgun ti gbogbo Ògbómọ̀ṣọ́ àwọn ilẹ̀ ń wò lọ́ọ̀kan bá a ṣe wà yìí àjọ ń ṣètò lọ́wọ́lọ́wọ́ ni ẹ jẹ́ kí n kí PRO wọ́n ti fi 50,000 naira ránṣẹ́ yóò sì tẹ̀yìn lọ́wọ́ bá a ṣe ń parí ètò yìí bẹ́ẹ̀ ni kó tó wá di pé ODD gan kọwọ́ bọ̀ ní kíkún àwọn Valiant Club ajagun òfurufú ni ajagun torí ilẹ̀ ni torí omi ni títí di ọ̀sán yìí tó di aago 5 a sì ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yín bẹ́ẹ̀ ni àwọn bá mi Ládàyọ̀ Pópóọlá àwọn ẹgbẹ́ wọn ni àwọn bá mi Abẹ́sẹ̀ K Yusuf wọ́n ń sọ̀rọ̀ yín ó ti dáàrin wọn so mo kí wọn Ọlámẹ́jù wọn náà ti rán yàn wá àbí bá mi ó ń tẹ̀ ń gbà ti sọwọ́ sí yín àdúpẹ́ Ọlọ́run àmọ́ bẹ́ẹ̀nù gò báyìí àyẹ̀bẹ́ẹ̀kọ́ nurse àbí àti doctor tí mo sì rí ni pé ìgbà tí wọ́n bá gbó tí egun wọn bá lè tàwọn tó fi yín lẹ̀ owó ní ọjà kò ní jágbàdo kí lẹ fẹ́ kọ́ ọmọ Nàìjíríà ò ṣe fún yín ODD èrò ní kẹwàá o. mo fẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà. ẹ gbóhùn sókè o. mo fẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n ràn mí lọ́wọ́. ẹ má jẹ́ ń tù bí mi rẹ̀ dákun o. mo fẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n ràn mí lọ́wọ́. ní orí àwọn ọmọ yẹn torí ó ju agbára mi lọ. in fact àwọn mọ̀lẹ́bí mi gangan ó ju agbára wọn lọ. torí ọmọ 4 lẹ́ẹ̀kan náà. kí wọ́n dákun pàápàá jùlọ mo fẹ́ scholarship fáwọn ọmọ yẹn. mo ra wẹ́ẹ̀bẹ̀ sí wọn kí wọ́n dákun. gbogbo wa tí à ń gbọ́ wa nílé lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin tí Ọlọ́run ṣẹ́gi ọlá fún pẹ̀lú àṣẹ Ọlọ́run àwọn tó wà ní London tó wà ní United Kingdom àwọn tó wà ní Ivory Coast parapọ̀ lọ́hùn àti nílé káàkiri l'Abuja ní Èkó ni wọ́n ní fídíò yìí lọ́wọ́ ohun tí arákùnrin mi ń béèrè ni pé òun nílò scholarship ẹ̀kọ́ ọ̀fẹ́ láti primary school tí ó fi dé university fún àwọn ọmọ wọ̀nyí ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ṣé ń wò tí sí yín lẹ́nu ẹ mọ̀ pé ní ìsìn iléèwé tí ń di ×4 báyìí bẹ́ẹ̀ bá wá lè kó bíi 1 billion sí 2 billion kalẹ̀ a ti fẹ́ lọ sí àkáǹtì láìpẹ́ lórúkọ àwọn ọmọ àná aṣọ àbí pé àwọn ọmọ yìí àkáǹtì tí wọn yóò wà fún àwọn mẹ́rẹ̀ẹ̀rin èmi gan sì mọ́nítọ̀ rẹ̀ tá bá ti sí àkáǹtì yìí ẹ bá ń ju bíi 5 billion síbẹ̀ kàn fi parí yunifásitì wọn ṣé bẹ́ẹ̀ ni àbí ṣe fẹ́ kàn lọ lóyìnbó náà. mo fẹ́ o. àbí ẹ fẹ́ kàn lọ lóyìnbó. mo fẹ́ kàn lọ lóyìnbó. fẹ́ kàn lọ lóyìnbó àbí. nǹkan mi wò lẹ tó fẹ́ torí àwọn mi lè mọ lágbára scholarship. mo fẹ́ ilé tara ti yín àbí. bẹ́ẹ̀ táwọn ọmọ náà mọ̀ torí tá a bá jáde ń bẹ̀ gan yàrá kan mo gbé. yàrá àti ìyàwó àbí. abẹ́ẹ̀ ni yàrá kan lè gbé. sì lè gbà wá. yàrá kan lè gbà yín ilé ti pọ̀ wọ́n jẹ́ pé yóò mọ̀ sùn ẹ̀dẹ̀ báyìí. tí a bá sì fẹ́ pé báyọ̀ wọ́n ní káwọn ọmọ wa gba abẹ́rẹ́ gan lọ hospital a lè mọ gbé wọn gọ̀kadà. ẹ lè gbé wọn gọ̀kadà àkọ́kọ́ ẹ nílò scholarship fáwọn ọmọ wọ̀nyí ẹ nílò ilé tara ti yín bíi 4 bedroom flat. ẹ tún wá nílò ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tẹ́ kó wọn sí lẹ́yìn ìyá àgbà
yóò gbé méjì lọ báyìí yóò kó wọn ní join together ìyàwó náà kó kan báyìí join together kí lẹ tún fẹ́. mo sì tún fẹ́ ìrànlọ́wọ́ ẹni bá lélùbọ̀ ńkọ́ ọlọ bẹ́ẹ̀ni ọlọ oúnjẹ náà ni ẹ bá léwúdé ewédú ńkọ́ ọlọ oúnjẹ náà ni àwọn ẹ bí ẹyin ńkọ́ ẹ wà ewé sàtì mọ kébi ọmọ pa wọn kí wọn sì gbégbá ayé rọrùn. dámì sọ fẹ́ fowó lẹ̀ ni kó tó di pé wọ́n sì ojú òpó sílẹ̀ ọjọ́ ti lọ ọgbọ̀n ṣẹ́jú péré ń bọ̀ ní. ẹ̀yin aráalé mo fẹ́ kẹ́ ẹ kọ nọ́mbà yìí sílẹ̀ ẹ fẹ́ ká kọ nọ́mbà yìí sílẹ̀ nọ́mbà bàbá Ìbẹ̀rin Dáúdà àbí Alimi Ọlámilékan bàbá Ìbẹ̀rin nílé àtúfàtà ní tàlásà l'Ógbómọ̀ṣọ́ ẹ pè nọ́mbà yín káwọn èèyàn kọ́ lẹ̀ kí n tó pè tí iléeṣẹ́. 090 ẹ̀yin aráalé 090 31 25 31 57 090 31 25 31 57 nọ́mbà bàbá ọmọnù tí o bá ti rí i pé ẹ̀rí kọ́lẹ̀ ẹ pè mí gangan lẹ́yìn ètò ń fún yín àkànnàmbà méjì ní bẹ lọ́wọ́ mi kó tó di pé àlọ́ sí ti àwọn ọmọ gangan ọ̀la lásì bẹ̀rẹ̀ yín àwọn ẹ̀ tí ń pè láì tí pè nọ́mbà lè ṣe ẹ̀ gbà mí o. hello. abúlé. ẹ ṣe orúkọ ti yín o. orúkọ tèmi ní Àkàndé. láti ibo lẹ ti ń pè. láti Òkèlérin. Òkèlérin Ògbómọ̀ṣọ́. mo dá sí bàbá bẹ̀rẹ̀ ta ni. bàbá bẹ̀rẹ̀. Ìbẹ̀rin la bí àbí mẹ́ta. ọlọ́wọ́ dá sí. àdúpẹ́ ẹ ṣeun. ọmọ náà jẹ́ o. kí lẹ́yìn ó ṣe ń bẹ̀ ọlọ́run wọ̀ yíra sí. àáfàgbà ràn wọ́n lọ. bẹ́ẹ̀ ni ẹ gorí awọ ẹ gorí awọ láti sin lọ. hello. hello. ẹ kálẹ̀ orúkọ yín o. Akim ló ń sọ̀rọ̀ láti Ogbomoso parapọ̀. Parapọ̀ ẹ ṣe. Akí bàbá Quadruplets. Àdúpẹ́. Ọlọ́run bá wọn wò ó. Àmín o. Ọlọ́run tọ́jú ẹ̀ wọ́n náà wọ́n fi opportunity ibẹ̀ àwọn ọmọ Nàìjíríà. Kọ́dà kò kán ṣàánú bàbá yẹn kán ṣàánú àwọn ọmọ yẹn. Wọ́n fún àwọn ọmọ yẹn ní ẹ̀kọ́ tó yè koro. Tó yè koro ẹ ṣe. Ọlọ́run á bá wa wò wọ́n. Parapọ̀ ẹ̀yin náà ṣe nǹkan kankan o. Ẹ̀yin lè dákọ̀ yín pé parapọ̀ níyìn o. Parapọ̀ náà ṣe nǹkan kan bá mi parapọ̀ àgbáyé mọ́nà dé nínú. Ẹ̀lú ẹ kúrọ̀lẹ́ o. ẹ kúrọ̀lẹ́ orúkọ yín o. ẹ kú ètò kò ní bàjẹ́ o. ODD ló ní gbé wọn wá o báńkì ODD o. ẹ̀lú mò ń gbọ́ yín o. ìyé ìrírí náà látọ̀dọ̀ ọmọ sí Ògbómọ̀ṣọ́. ẹ̀mí ń ṣe mí bákan o ẹ̀mí ń ṣe mí bákan. wọ́n bá bàbá ìdúpẹ́ o. àdúpẹ́ Ọlọ́run yóò tọ́jú wọn. Àmín lórúkọ Jésù. Ọlọ́run yóò sì ṣe ìrànlọ́wọ́ fún wọn. Àmín lórúkọ Jésù. Èmi náà lọ gba àwọn ọmọ Nàìjíríà irú oore ńlá lóore yìí o. Bẹ́ẹ̀ ni. Káwọn kí o gba àwọn èèyàn tí wọ́n lákun wọ́n dìde fún àwọn ọmọ yìí láti tọ́jú wọn láti ràn wọ́n lọ́wọ́ bí wọ́n ṣe gòkè. Ọlọ́run yóò dìde àánú fún wọn o. Àmín ẹ ṣé ẹ ṣé. Ọlọ́run yóò tọ́jú wọn o. Ìyá ẹ̀rí ẹ̀yin náà ṣe ìkànnì tọ́lọ̀ wọn ṣe. Hello. Ẹ kú ètò sọ. Ẹ ṣe mọ́ mi orúkọ yín o. Ẹ ṣe àmín. Congratulations, bàbá Ìbẹ̀rin. Adúpẹ́ mami. Tí mo ti ń pè lọ́nà. Ìfẹ́ ló ń sọ̀rọ̀ láti Blind Center. Ẹ ṣeun. So ẹ kí ìfà account number. Account number. Tó bá ti di pé a fẹ́ parí màá pe nọ́mbà mi. Ṣé ń gbọ́ mi? Màá fi account number sọwọ́ sí ẹni bá ti pè mí. 09051645438 09051645438 nọ́mbà lè sẹ́nu àbí máa bọ́ bá ètò ìrànwọ́ wákàtí kan ni wòlíì ò sì ní gbà. Hello ẹ káalẹ́ o ẹ ṣeun. Àgbàdo Ọlábóyèdè láti Mẹ́kìrì àtọ́jọ́ kí wàá bá àbẹ̀fà. Ẹ ṣeun bá àbẹ̀fà àdúpẹ́ ẹ ṣeun. Iṣẹ́ ìdíbi iṣẹ́ gbogbo Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ni. Nípa àṣẹ Ọlọ́run máa pe nọ́mbà mi jáde mo fẹ́ káwọn èèyàn kọ nọ́mbà mi gangan sílẹ̀ báyìí fóònù nọ́mbà tèmi gangan tí màá fi fún yín ní àkáǹtì nọ́mbà tẹ́ sẹ́ndì owó sí torí pé mo ti pinnu pé wọ́n pe àkáǹtì nọ́mbà lórí ètò yìí ṣùgbọ́n ó ní n tí àwọn ODD yìí sọ fún mi ìyẹn ni ò jẹ́ kí n pe àkáǹtì nọ́mbà àwọn mọ̀ jù mí lọ àwọn tó jẹ́ security wọn wà láàrin wọn ìdínú tó fi ní kí n mọ̀ pẹ̀lú àtẹ̀gùn nọ́mbà mi tẹ́ pè sí lẹ́yìn ètò tí mi fún yín lákàtí nọ́mbà ó ní 07032
880939 mo pè lẹ́ẹ̀kan sí 07032 880939. àwọn tó jẹ́ onímọ̀ nípa ètò ààbò láàrin àwọn odidi náà ni mo fi account number wọn síta kí n máa fún yín lẹ́nì kọ̀ọ̀kan ìdí nù. hello. ìbá mi mọ̀ kálẹ̀ o. ẹ̀sìtàn ló ń pè wáyé. làgbáyàrá ọjọ́ wọn. ẹ ṣeun. làgbá ìsúnkún bí ẹ wà. ẹ ṣeun àdúpẹ́ àmì. àmì. wàá kí bàbá ọ̀fẹ́rin ẹ̀mí yóò kún o. àmì o. mo kí ìdílé àtiwátà náà o. àdúpẹ́. kò ní jábì mọ́ o. àmì. àwọn tí mo jó ọlọ́mbà fún wọn o. àmì àwọn ọmọ tí ní mẹ́rin. àwọn tí ẹni ní ikú ò ní pamọ́ o. àmì o. ẹ sátidé ìrànlọ́wọ́ fún ọkùnrin yìí o. ẹ ṣeun. wọ́n ràn gbogbo wa lọ́wọ́. wọ́n gba ìpè kan péré sí i. ẹ ṣeun. mo kí bá mi avm jb adigo àwọn ni wọ́n sọ pé ẹni tó bí mẹ́rin yìí bùkátà Ògbómọ̀ṣọ́ ni wọ́n ní pé kí n gbé wọn wá sórí ètò lọ́jọ́ tìní kí gbogbo èèyàn bá wọn sọ̀rọ̀ àwọn nǹkan wo lẹ sọ pé ẹ nílò ká ṣe fún yín l'Ógbómọ̀ṣọ́. mo nílò scholarship fáwọn ọmọ náà. ọmọ wọ̀nyí primary school tó dé university fún èdè ìlú èbó àkọ́kọ́ nù ìkejì. mo nílò ilé tí yín bíi 4 bedroom flat. mo sì nílò ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ó di mẹ́ta. mo sì nílò tí a mọ̀ jẹ. a nílò owó scholarship a nílò ilé a nílò ọkọ̀ ayọ́kẹ́lẹ́ alápàtà níyàn àbí ṣùgbọ́n bí nǹkan ṣe rí ẹ̀mọ́ ìlú ní Germany sìn so kálukú ra ń dọ́gbọ́n sí ni white nama là ń jẹ nísìn ẹ̀wọ̀n white nama bẹ̀sù kẹ onígun mẹ́rin. tó ẹ jẹ́ ìgbépè tó kẹ́yìn dábì mọ́ bínú dákun inú mi ló dùn ẹ̀ ló tọ̀ ẹni tí o bá ti sọ̀rọ̀ tọ̀ nítorí pé àsìkò wa ti lọ mo kí ASK Àrẹ̀mọ Olúṣẹ́gun Kútì tí ọ̀sán yà sì jọ ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí tọ́ ẹ bá ń kí akọgun kí wọ́n ṣe wọ̀n. mo kí akọgun tí gbogbo lè Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀ ọlọ́run yọba lọ́rẹ̀ mi yín àpàdé àṣẹ àbúrú ọlọ́run níjọ́ kàn yín o gbogbo tọ́lọ́run ṣe fún yín tí ní yín fi ń dùn ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan pẹ̀lú ògùn ọlọ́run ní rí bànújẹ́ o lórí ọmọ lórí aya lórí ẹbí lórí ará bànújẹ́ ò ní kàn yín àdúrà yín ó gbà. ọ̀rẹ́ mi gidanu wọn ò pinnu ara wọn ẹ̀rọ wọn mọ̀ ìjálá ìpẹ́ yìí akínmi gidanu ìyàtọ̀ náà yóò ní bàjẹ́ ọlọ́run ní dábò yín dára. mo kí kékeré ọdẹ mo kí pásítọ̀ rẹ náà mo kí tíṣà wa mo kí tíṣà ọmọ mi nọ́mbà yín lẹ́ẹ̀kan sí ọjọ́ ti lọ. 090 31 25 31 57 lẹ́ẹ̀kan sí 090 31 25 31 57 ẹ pè mí gangan sí 07032 880939 wọ́n sì fún yín lákàn nọ́mbà ó dijọ́ mẹ́jọ àlàáfíà fún ilé Ògbómọ̀ṣọ́ làwà. ọmọ wa gbogbo ẹ̀yin lọ́ba ládéládé gbogbo olóyè gbogbo ẹ̀yin àgbààgbà gbé. Ó ti ń yíra padà. Dr. Ibikunle. The blood is ready.